ọ̀rọ̀ àṣẹ abá ogun ayé ẹ̀ wíjọ Evangelist Isreal Oluwaseun Akinwande lọ́lọ́run ń lò lórí wákàtí ọ̀rọ̀ àṣẹ ní Kaftan Television Yorùbá Channel 132 gbogbo ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ látagogo mẹ́rin àbọ̀ ọ̀rọ̀ àjáde àṣẹ àtẹ̀lé ọ̀rẹ́ wá gbà tú sílẹ̀ gbogbo ogun ọjọ́ pípẹ́ lọ́wọ́ ogun ayé lolúwa ṣẹ́gun wọn wákàtí ọ̀rọ̀ àṣẹ pẹ̀lú bàbá ọ̀rọ̀ àṣẹ bàbá ọba ayé ẹ̀rí jọ lórí Startimes ọ̀rẹ́ wá gbà tú sílẹ̀ Channel 132 lọ́wọ́ ogun ayé wọ́n pàdé Jésù Kristi wákàtí ọ̀rọ̀ àṣẹ ó máa bá ẹ ṣe tirẹ̀. bàbá ọba ayé ẹ̀rí jọ. Ẹ gbé orí yín sókè ẹnu ọ̀nà k'Olúwa ògo wọlé ẹni tó fẹ́ jẹ̀rẹ̀ ráyé padà òun bọ́lá ti gbàjọba ké Hosanna Hosanna ẹ̀yin ọ̀run hallelujah hallelujah àwàtà yèyí òòrùn òṣùpá ẹ wólẹ̀ kábíyèsí ọba wa torí tí Olúwa nílẹ̀ ayé àti ẹ̀kúnnú rẹ̀ ó ti gbé ìsọ̀kalẹ̀ sórí ìṣàn omi ta ni yóò gun orí òkè Olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tàbí búra ìtàn ni yóò rí ìbùkún gbà ní ọwọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí ń ṣe àfẹ́rí Ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè gbogbo ẹnu ọ̀nà ẹ̀yin ẹnu ọ̀nà tẹ́lẹ̀ máa fẹ́ ṣàdúrà àti ìbùkún jẹ ní wákàtí àti ọ̀wọ̀ yìí ẹ gbé orí yín sókè kí ẹ sì fò lọ kí ọba ògo kí ó wọlé wá ta ni ọba ògo Olúwa tó le tó pọ̀ ní ipá àti agbára òun náà ni ọba ògo láé àti láéláé àmín ó ní sọ kìkì ọ̀rọ̀ rẹ̀ ó ní rán ọ̀rọ̀ rẹ̀ ó ní sọ jáde àṣẹ yóò sì tẹ̀lé ó ní pé èmi kò rán irú ọmọ Ísírẹ́lì láti máa sìn mí lásán ìyẹn ni wípé èrè wà nínú gbígbọ́ àti ṣíṣe ọ̀rọ̀ Olúwa èyí ni mo fi ń kí gbogbo wa káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ àṣẹ ní wákàtí àti ọ̀wọ̀ yìí lọ́gán tá a wà yìí mo sì gbàládùra wípé ọ̀rọ̀ rẹ̀ yóò di àṣẹ àti ìbùkún sínú ayé wa Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi ẹ wá mú kálẹ̀ lónìí kẹ́ bá wa pàdé bàbá wa nínú Olúwa tí Ọlọ́run máa ń lò ní gbogbo ọjọ́ Sunday ní wákàtí ọ̀rọ̀ àṣẹ ní iléeṣẹ́ Kaftan Television ìránṣẹ́ Ọlọ́run alààyè ajíhìnrere ni Evangelist Oluwaseun Isreal Akinwande bàbá ọ̀rọ̀ àṣẹ nìyẹn wọ́n ti darapọ̀ mọ́ wa nílé agodo lónìí tí wọ́n tún máa ṣe iṣẹ́ ìránṣẹ́ ẹ máa bá wa ká lọ bàbá ẹ káàbọ̀. àǹtí Yétúndé ọlọ́run wá wà pẹ̀lú yín o. àmín. àṣẹ ọlọ́run ó máa ṣe ìyanu nínú ayé yín lọ́sẹ̀. àmín Jésù. èyí tó túmọ̀ sí pé Olúwa máa gbé ayé yín ṣe ìyanu. àmín Jésù. Jésù Olúwa ó máa jẹ́rìí ara rẹ̀ nínú ayé. àmín. ó gbàdúrà fún iléeṣẹ́ lórúkọ Jésù. lórúkọ Jésù iléeṣẹ́ yìí ò ní jóná. àmín Jésù. wọn ò ní wálẹ̀. àmín. àwọn ilé kọ́ńpìnì kan wà tó kó gbá wọlé. lórúkọ Jésù ti Násárẹ́tì Kaftan ò ní kó gbá wọlé. àmín Jésù. kàkà bẹ́ẹ̀ òkè láti máa àmín lórúkọ Jésù. bẹ́ẹ̀ ló ṣe máa rí. àmín. orin ni mo fẹ́ bá wọlé lọ́sàn-án yìí. ó ní kí lorúkọ rẹ̀ ìyanu ìyanu. kí lorúkọ rẹ̀ ìyanu ìyanu. kí lorúkọ rẹ̀ ìyanu ìyanu. a ní kí lorúkọ bàbá ìyanu ìyanu. orúkọ tó lajú afọ́jú ìyanu ìyanu. orúkọ tó jí òkú dìde bàbá ìyanu ìyanu. a ní ìyanu ìyanu ní ìyanu ìyanu. orúkọ Jésù yìí o ìyanu ìyanu. kí ni ohun tí mò ń sọ lọ́sàn-án yìí ni wípé agbára tó wà nínú orúkọ rẹ̀
agbára ìyanu tó wà nínú ìyanu orúkọ rẹ̀. ìyanu orúkọ Ọlọ́run, ìyanu orúkọ Jésù. ìyanu tó wà nínú orúkọ Jésù. ìyanu tó wà nínú orúkọ Jésù. ohun gbogbo tó ń pè tó ń jẹ́ ti Jésù ìyanu ni. ìyanu. ẹ gbọ́ eléyìí ọ̀rọ̀ ẹ̀ ìyanu ni. ìyanu ni. ó sọ̀rọ̀ mo ń sọ ní last week pé ọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó bá ìjì gbọ́. kábíyèsí. so ohun gbogbo nípa ìyanu ni. ẹ gbọ́ aṣọ Jésù ìyanu ni aṣọ ìgúnwà rẹ̀. nínú ìwé Matthew chapter 9:20-23 ẹ má ṣí. aṣọ obìnrin onísun ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ó ní tí òun bá lè fi ọwọ́ kan ìṣẹ́ tí aṣọ rẹ̀ aṣọ Jésù ìyanu ni mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀ ìyanu ni kábíyèsí ìfọwọ́kan ẹ̀ kó fọwọ́ kan yàn báyìí ìyanu ni ó fọwọ́ kan ìyá Pétérù tó ṣàìsàn bẹ́ẹ̀ni ó dẹ̀ dìde ó rí ìwòsàn kábíyèsí Ọlọ́run ẹ̀jẹ̀ ìyanu ní ẹ̀jẹ̀ ṣe ìràpadà wa kúrò nínú ẹ̀ṣẹ̀ ìyanu ní sókè mo sọ ní pé ohun gbogbo nípa Jésù ìyanu ní so mo wá kúkọ pọ̀ pé ìyanu tó wà nínú orúkọ ẹ̀ ẹ gbọ́ nǹkan tí mo sọ ìyanu tó wà nínú orúkọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́sàn-án lórúkọ Jésù ìyanu tí ayé yín nílò àṣẹ ti fẹ́ máa tẹ̀lé báyìí ìyanu tí ayé yín nílò lórúkọ Jésù bẹ́ẹ̀ tí ń lọ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù ó yẹ lọ bá a pàdé àmín Jésù nítorí wípé ohun gbogbo nínú ọ̀rọ̀ ìyanu ni ẹ̀hún tá a bá ti pè pé ní orúkọ Jésù ìyanu ló tẹ̀lé ìyanu tí ayé rẹ ti nílò lọ́jọ́ tó ti pẹ́ lórúkọ Jésù Olúwa o màmá àti bàbá tó ń wò mí lọ́sẹ̀ yìí ó yá ẹ lọ bá a pàdé àmín Jésù. mo wà nínú ìwé Philippians chapter 2 ìwé Fílípì ẹ bá mi kà láti ẹsẹ̀ 9 Philippians chapter 2 láti ẹsẹ̀ 9 wípé Olúwa ti kára rẹ̀ ó ṣáà ti gbé e ga ta ni Olúwa gbé ga mẹ̀yẹn lórúkọ Jésù ó ti gbé Jésù fúnra rẹ̀ ó ti gbé e ga Philippians chapter 2 ẹ bá mi kà láti orí 5 láti orí 5 orí kejì orí 5 láti ẹsẹ̀ kejì sí ẹ bá mi kà ó ní ẹ ní èrò yìí nínú yín ó ní ẹ ní èrò nínú yín o èyí tí ó wà pẹ̀lú nínú Kristi Jésù ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run tí kò kà á sí àwòrán láti bá Ọlọ́run dọ́gba ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀ ó mú àwọ̀ ìránṣẹ́ ó sì ṣe é ní àwòrán 11 ẹsẹ̀ 11 ẹ bá mi kẹ́ ẹsẹ̀ 11 àti pé ó ní àti pé kí gbogbo ahọ́n kí ó máa jẹ́wọ́ pé ẹ gbọ́ pé jẹ́ kí gbogbo àwọn jẹ́wọ́ wípé Jésù Kristi Jésù ni Olúwa fún ògo Ọlọ́run Bàbá ẹ máa gbọ́ òun ni wípé nínú Jésù ni iṣẹ́ ìyanu wà bẹ́ẹ̀ni nínú Jésù ni ìwòsàn wà kábíyèsí nínú Jésù ni ìbùkún wà kábíyèsí nínú Jésù ni ìdáǹdè wà kábíyèsí nínú Jésù ni ìgbéga wà hallelujah ohunkóhun téèyàn lè nílò láyé yìí lórúkọ Jésù nínú orúkọ yẹn ló wà nínú orúkọ Jésù nínú orúkọ Jésù ohun gbogbo tẹ̀dá lè ní ni ó wà òun ló ṣe sọ́mọ yẹn wípé ó ní orúkọ Jésù ni kí gbogbo ẹkún ni kí ó wólẹ̀ ni kó máa wólẹ̀ àtàwọn tó ń bẹ lókè àtàwọn tó ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ pé ní orúkọ yìí ni pé ohunkóhun tó lè dojúkọ níbikíbi ohunkóhun tó lè dàbí ìṣòro ohunkóhun tó lè dàbí wàhálà ohunkóhun tó lè dàbí ogun Olúwa o ó sọ pé ní orúkọ Jésù
ní kí gbogbo ẹkún kó máa wólẹ̀ èyí túmọ̀ sí wípé orúkọ Jésù ni kọ́kọ́rọ́ ilé ìṣọ́ agbára kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ire kábíyèsí o kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ìbùkún kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn àlùyọ orúkọ Jésù ni èmi ti wálé ní láti sọ àṣírí tó wà nínú orúkọ yẹn àṣírí tó wà níbẹ̀ ni wípé orúkọ yìí ń ṣiṣẹ́ ìtúsílẹ̀ orúkọ yìí ń ṣiṣẹ́ ìdáǹdè orúkọ yìí ń ṣiṣẹ́ ìwòsàn ìtúsílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbóhùn mi lọ́sàn-án lórúkọ Jésù mo gbàdúrà fún yín lórúkọ Jésù ní orúkọ lórúkọ Jésù ìdè tó wù kí ayé ti fi di ayé rẹ tó o bá ti ṣàmì lórúkọ Jésù orúkọ Jésù kó tú ẹ sílẹ̀ àmín Jésù ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú ìwé Mátíù yẹn òkú tó ti kú ọjọ́ kẹrin ti ń rà orúkọ Jésù jí dìde kábíyèsí o kí lohun tó ti kú nínú ayé rẹ orúkọ Jésù àǹtí Yétúndé sá iṣẹ́ ẹlòmíì ti kú ó ti dòkú Olúwa o ìdáwọ́lé ẹlòmíì ò fọwọ́n mọ́ a máa ṣiṣẹ́ bí aláìmọ̀ ṣe a máa ṣiṣẹ́ bí òun ni wípé ẹlòmíì ti ra lẹ́sìn ó ti pẹ́ kábíyèsí Ọlọ́run ẹlòmíì mọ́tò kan ló ń lò fún ọdún tó ti pẹ́ kábíyèsí ẹlòmíì ìrànwọ́ ló ti ń wá lọ́jọ́ tó ti pẹ́ Olúwa o orúkọ rẹ là ń pè ní wákàtí àti kí ọ̀wọ̀ ni yìí nǹkan tó ní tó fẹ́ kí Ọlọ́run kó ṣiṣẹ́ orúkọ bẹ̀ Jésù kí ló fẹ́ kí orúkọ yìí fi dá lára nu ayé rẹ kọ́kọ́rọ́ tó lè ṣílẹ̀kùn yẹn ni mo wá sọ fún ẹ lọ́sàn yìí òun ni orúkọ Jésù iṣẹ́ ìyanu tó wà nínú orúkọ rẹ̀ bí èèyàn bá ti dárúkọ ẹ̀ ìyanu tẹ̀lé ìyanu máa ṣẹlẹ̀ mo gbàdúrà lọ́sàn yìí ìyanu tẹ̀lé ohunkóhun tó dá ẹ dúró lọ́jọ́ tó ti pẹ́ lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ rí àmì ẹ ṣe lórúkọ Jésù bó o bá ti ṣàmì lórúkọ Jésù kò tún rí ẹ dá dúró mọ́ àmín Jésù ẹ gbọ́ àwọn kan wà lókè àwọn kan wà nísàlẹ̀ ibi táwa yìí àwọn kan tún wà nínú ìsàlẹ̀ ilẹ̀ ìjọba kan wà lókè tó ń ṣiṣẹ́ pẹ̀lú òfurufú kábíyèsí ìjọba kan wà ní ilẹ̀ táwa yìí tó ń ṣiṣẹ́ pẹ̀lú ilẹ̀ ìjọba kan tún wà nínú ilẹ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú inú ilẹ̀ kábíyèsí ṣùgbọ́n lọ́wọ́ gbogbo agbára mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí orúkọ ìyè ni orúkọ kan ṣo tó lágbára jù wọ́n lọ òun ni orúkọ Jésù òun ló ṣe ní ó jù wọ́n lọ bàbá mi jù wọ́n lọ ẹni màkútàbà ó jù wọ́n lọ bàbá mi orúkọ yẹn ó ju gbogbo wọn lọ òun ni pé ní orúkọ Jésù tó bá ti rí bẹ́ẹ̀ lọ́sàn yìí lórúkọ Jésù ní orúkọ yìí ni mo wá lórúkọ Jésù gbogbo wọn lórúkọ Jésù tó ṣiṣẹ́ lòdì nínú ayé rẹ mo sọ lẹ́ẹ̀kan pé lórúkọ Jésù iṣẹ́ ẹlòmíì àwọn alágbára ti dá a dúró iṣẹ́ yẹn ò fọhùn rẹ mọ́ ṣàwà bẹ́ẹ̀ ìdáwọ́lé ẹlòmíì àwọn alágbára ti dá a dúró wọ́n ti bọwọ́ lù ú wọn ò jẹ́ kó rí iṣẹ́ mọ́ kábíyèsí o mo wá lọ́sọ̀ yìí lórúkọ Jésù pẹ̀lú agbára tó ń bẹ nínú orúkọ rẹ lórúkọ Jésù gbogbo ohun tó dá ayé rẹ dúró lórúkọ Jésù tó o bá ti ṣàmì lórúkọ Jésù lórúkọ Jésù wọn ò tún lágbára lórí rẹ àmín Jésù orúkọ yẹn ní agbára orúkọ ìyè ó lágbára orúkọ ìtúsílẹ̀ orúkọ yẹn ní agbára orúkọ ìdáǹdè tó ń ṣiṣẹ́ ìyanu orúkọ ìyanu nínú ìwé Mark chapter 16 tẹ́bàkà ó ní àmì wọ̀nyí ni ó máa tẹ̀lé àwọn tó gbàgbọ́ Mark chapter 16 17 and 18 pé ní orúkọ Jésù àmì wọ̀nyí
àbí kí ló ó ní sọ? ẹni tí ó bá gbà á gbọ́ tí a bá sì baptisi rẹ̀ yóò là ṣùgbọ́n ẹni tí kò bá gbà á gbọ́ yóò jẹ̀bi. Ó ló máa jẹ̀bi ó o. wá ní àmì wọ̀nyí ni yóò sì máa bá àwọn tí ó gbà á gbọ́ lọ. Ẹ̀gbọ́n àmì wọ̀nyí àmì yóò máa bá àwọn tí ó bá gbà á gbọ́. tó bá ti gba orúkọ Jésù gbọ́ pé ní orúkọ Jésù èyí ni wípé iṣẹ́ ìyanu wà nínú orúkọ rẹ̀. ó ní orúkọ mi ní orúkọ Jésù ni wọ́n máa lé àwọn ẹ̀mí èṣù jáde wọ́n sì máa fi èdè tuntun sọ̀rọ̀ lórúkọ Jésù. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́sàn-án yìí lórúkọ Jésù. gbogbo ẹ̀mí èṣù tó ń dayé rẹ láàmú. lórúkọ Jésù. gbogbo ẹ̀mí òkùnkùn tó ń dayé rẹ dúró sójú kan. tó o bá ti ṣàmì lórúkọ Jésù wọ́n máa jáde. àmín Jésù. orúkọ Jésù lágbára o. àmì wọ̀nyí ni ó ń tẹ̀lé àwọn tó gbà á gbọ́. bẹ́ẹ̀ni. èyí túmọ̀ sí pé ní orúkọ Jésù ìyanu máa ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. nínú ìwé àwọn apostoli chapter 3 tá a bá kà nítorí àkókò wa from 1 to 8 ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ní ẹnu ọ̀nà dáradára. bẹ́ẹ̀ni. Pétérù wọ́n wà ní ẹnu ọ̀nà dáradára. Arọ kan wà ń bẹ̀. bẹ́ẹ̀ni arọ kése. Bíbélì ní pé for 40 years. ló ti wà ń bẹ̀ 40 ọdún. látọjọ́ tó ti bí. ayé ò jẹ́ nǹkan tó ayé ò jẹ́ kó jẹ́ nǹkan tó yẹ kó jẹ́. kábíyèsí Olúwa o. wọ́n pa tògótògó. Olúwa o. wọ́n pa àràmọ́ nínú. ó lọ́wọ́ kò lè fọwọ́ yẹn ṣe nǹkan tó yẹ kó fi ṣe. kábíyèsí. ó lẹ́sẹ̀ kò lè fi ẹsẹ̀ rìn. wọ́n gbẹ́sẹ̀ lọ́wọ́. wọ́n wá pa náà ògo ẹ̀. kábíyèsí. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́sàn-án. lórúkọ Jésù. Àrà wo ni ayé ti pa mọ́ ẹni? gbogbo àrà tí wọ́n ti pa lórúkọ Jésù. ògo wo ni ayé ti dáwọ́ bò? lórúkọ Jésù. tó o bá ti ṣàmì lọ́sàn yìí. lórúkọ Jésù. lórúkọ Jésù agbára Ọlọ́run kó dá ògo rẹ padà. àmín Jésù. ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Pétérù òun Jòhánù sọ fún un wípé wúrà àti fàdákà àwọn ò ní. bẹ́ẹ̀ni. nítorí pé ọmọkùnrin yìí wò wọ́n ní your shoe shine. your face show. your face show. ojú wọn ń dán. bẹ́ẹ̀ ni ẹsẹ̀ wọn ń dán. ó wọ aṣọ tó wọ̀ ó wò pé olówó làwọn eléyìí. ó wò pé tó ń bá tiẹ̀ tí rówó gbà lọ́wọ́ àwọn eléyìí. ayé òun ti dáa. ìṣòro òun ó ti tán lẹ́nìí. láì mọ̀ wípé wọ́n gbé ojútùú ayérayé wá fún un. kábíyèsí Olúwa o. èèyàn kan rí àmì ṣe lọ́sọ̀ yìí. Olúwa gbé wá fún mi o. lẹ́kọ́ kàpá lórúkọ Jésù. gègé rúta ìgàtà àwọn ọ̀run sọ̀rọ̀ ògo rẹ̀ ọjọ́ dé ọjọ́ fọhùn jáde òfurufú fi ṣe ọwọ́ rẹ̀. ojútùú ayérayé fún ayé rẹ̀. lórúkọ Jésù. lọ́sọ̀ yìí Olúwa kò ṣe fún ẹ. àmín Jésù. wọ́n wá ojútùú ayérayé wá fún ẹ kábíyèsí o. òun dẹ̀ ń wò pé ojútùú ọjọ́ kan pé ebi ọjọ́ kan pé ebi òfin nípa àwọn dẹ̀ ti mú ojútùú wá sí ayé ẹ̀. Pétérù sọ fún un wípé wo wá o wúrà òun fàdákà àwọn òní ṣùgbọ́n ní kankan ẹni mo ṣe nǹkankan yẹn ni mo wá lọ́sàn yìí lórúkọ Jésù àṣírí nǹkankan yẹn ni mo wá bá ẹ sọ lọ́sàn yìí lórúkọ Jésù ó ní wò wá o lórúkọ Jésù wúrà òun fàdákà àwọn òní ṣùgbọ́n ní nǹkankan ìrírí màsàkà Olúwa o nǹkankan yẹn ni mo fẹ́ fún ẹ lọ́sàn yìí agbára. nǹkankan yẹn ni mo fẹ́ fi sọ̀rọ̀ fún ẹ lọ́sàn yìí. ìrètí nínú ìrètí. ó ní wò wá ìwọ obìnrin tó ń wò mí lọ́sàn yìí o. mú gbàgbọ́ ẹ dání. arákùnrin yẹn wò mí lọ́sàn yìí. mú gbàgbọ́ ẹ dání. ó ní wúrà òun fàdákà àwọn kò sí ìrànwọ́ kan tí mo ní lọ́wọ́. ṣùgbọ́n àṣẹ Olúwa ń bẹ lẹ́nu mi lọ́sàn yìí. òun ní wípé ìyanu rẹ̀. mo wá wúrà òun fàdákà àwọn òní. lórúkọ Jésù. ṣùgbọ́n ohun tí mo ní àfi fún ẹ pé ní orúkọ Jésù
dìde. kí o sì máa Èkéwìrì rìn máa ṣàkàyà. lórúkọ Jésù. Àṣẹ Olúwa jáde lọ́sàn yìí. Lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìgbàgbọ́ tẹ́ ẹ lè ṣe. Lórúkọ Jésù. Níbi tí ayé dá ẹ dúró sí. Níbi tí ayé dá ẹ gúnlẹ̀ sí. Lórúkọ Jésù. Ọwọ́ tí ayé fi dá ẹ Lórúkọ gùn. Jésù. Tó o bá ti ṣàmì. Orúkọ mo fọwọ́ sọ̀yà. Lọ́sàn yìí lórúkọ Pé lórúkọ Jésù. Jésù. Ó yá dìde. Àmín Jésù. Mo ní kó o dìde. Àmín Jésù. Kí lohun tí mò ń sọ ni wípé ìyanu tó ń bẹ nínú orúkọ Orúkọ rẹ̀. rẹ̀. Orúkọ ńlá lórúkọ Jésù. Orúkọ ńlá ni orúkọ Jésù. Ó ṣógbó orúkọ rẹ̀ ó sà jẹ́ orúkọ rẹ̀ Ìyanu ó tó sá ń lọ. bẹ nínú orúkọ rẹ̀. Arákùnrin tó ti wà ní ojú kan for 40 years. Lẹ́yìn tó pọ orúkọ Jésù, Bíbélì sọ wípé níṣe ló dìde. Kábíyèsí o. Èèyàn kan gbóhùn mi lọ́sàn yìí. Nínú ibi tí Sátánì fi ẹ́ pamọ́ sí. Lórúkọ Jésù. Nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Ọ̀rọ̀ jáde àṣẹ ń tẹ̀lé. Agbára Ọlọ́run máa gbé ẹja gbangba. Lórúkọ Jésù. Àmín Jésù. Agbára Ọlọ́run máa gbé ẹja gbangba. Àmín Jésù. Agbára Ọlọ́run máa gbé ẹja gbangba. Àmín Jésù. Mo sọ lẹ́ẹ̀kan. Ìyanu tó ń bẹ nínú orúkọ rẹ̀. Ó ń pe ọkùnrin kan ní Bartolomeu nínú Bíbélì. Bẹ́ẹ̀ni. Nínú ìwé Mark chapter 10 tábà dé torí àkókò kàkà tábà bẹ̀rẹ̀ sí ká from verse 46 to 52. Bartolomeu afọ́jú. Ṣùgbọ́n ó gbọ́ ìròyìn Jésù. Ó gbọ́ ìròyìn rẹ̀. Ó ti ń gbọ́ nípa orúkọ rẹ̀. Ó ní sọ kìkì ọ̀rọ̀ kan. Ó gbọ́ pé akiriṣore ń kọjá. Jésù akiriṣore. Èèyàn kan ti ń gbóhùn mi lọ́sàn-án yìí o. Lórúkọ Jésù. Akiriṣore ti wà ń bí lọ́sàn-án yìí. Olúwa akiriṣore oníṣẹ́ ìyanu. Jésù olùgbàlà ti wà ń bí lọ́sàn-án yìí o. Ọba àwọn ọba o. Bartolomeu pariwo lóhùn rárá. Jésù ọmọ Dáfídì. Ṣàánú fún mi. Láàárín ọ̀pọ̀ ènìyàn. Olúwa o, Olúwa ṣàánú. Akiriṣore gbóhùn rẹ̀. Olúwa ṣàánú fún mi. Èmi ò mọ iye àwọn ènìyàn tó ń wò mí ní Olúwa wákàtí ṣàánú òwe. fún mi. Mo bẹ̀ Jésù. Ẹni tá à ń pè ní akiriṣore. Lọ́sàn yìí, ó yá kó ṣàánú fún ẹ. Àmín Jésù. Màmá àti bàbá, àǹtí àti bọ̀dá tó ń gbóhùn mi lọ́sàn yìí. Mo bẹ̀ Jésù olùgbàlà. Ẹni tá à ń pè ní akiriṣore. Lọ́sàn yìí, ó yá kó ṣàánú fún ẹ. Àmín Jésù. Nítorí pé ìyanu ń bẹ nínú orúkọ rẹ̀. Ní orúkọ rẹ̀. Bẹ́ẹ̀ni. Ní alẹ́ ẹ̀mí èṣù jáde. Ìwé Luke chapter 10 verse 7. Ìwé Lúùkù. Gbogbo wọn padà wá. Wọ́n tún wá jẹ́rìí sí wípé ní orúkọ Jésù ní ẹ̀mí èṣù ló ń sá jáde. Mo gbàdúrà ẹ má wọrí torí àkókò wa. Kí ni nǹkan tó ń bẹ ní ara rẹ? Lórúkọ Jésù. Ọmọkùnrin kan wò mí bẹ́ẹ̀ yẹn. Kábíyèsí. Nǹkan kan rìn ní gbogbo ara ẹ̀. Olúwa o. Gbọ́ ọ̀rọ̀ Olúwa lọ́sọ̀ yìí. Ní orúkọ Jésù ti Násárẹ́tì. Ohun tó rìn lára rẹ̀ yẹn. Mo fi àṣẹ Olúwa lórúkọ Jésù. Ó yẹ kó jáde. Àmín Jésù. Kí ni nǹkan tó fi pamọ́ sí ẹ lára? Tí ayé bí ọfà tó ń bẹ lára rẹ. Lórúkọ Jésù. Mo fi iná àti àṣẹ Olúwa. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ó yẹ jáde. Àmín Jésù. Ìyanu tó ń bẹ nínú ọ̀rẹ́ ni. Tó bá ti rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń gbóhùn mi lọ́sàn yìí. Lórúkọ Jésù. Kí ni ohun tí ayé fi dá ẹ dúró? Tó o bá ti ṣàmì. Lórúkọ Jésù. Lórúkọ Jésù lọ́sẹ̀ yìí. Lórúkọ Jésù. Ó yá kó o lọ ṣẹ́gun. Àmín Jésù. Gbogbo àparapọ̀ agbára. Olúwa o. Tí ayé tó
tó fi ń bá ẹ jà. lórúkọ Jésù. Mo bẹ̀ Jésù. Jésù ọmọ Ọlọ́run. Ẹni tó ní agbára ní ayé àti ọ̀run. Tó bá ti rí bẹ́ẹ̀, ó yá ọwọ́ agbára tí ayé fi ń bá ẹ jà. Alágbára kó sọ agbára wọn di òfo. Àmín Jésù. Àṣẹ ni mo pa lọ́sẹ̀ yìí lórúkọ Jésù lọ bá ìrànwọ́ pàdé. Àmín Jésù. Lọ́sẹ̀ yìí lọ bá àánú pàdé. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàìsàn Lórúkọ Jésù. lọ́sẹ̀ yìí ẹ gba ìwòsàn. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ìrànwọ́ Àmín Jésù. lọ́sẹ̀ yìí ìrànwọ́ Olúwa kó bá yín pàdé. Àmín. Àṣẹ Olúwa ni mo pa ó. Gbogbo ẹni tó rokúrú ẹ̀. Lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin abiyamọ tí ayé ló máa sunkún lórí ọmọ. Olúwa o. Lórúkọ Jésù. Gbogbo ẹni tó fẹ́ fi olólùfẹ́ rẹ̀ dá ẹ lọ́rùn. Lórúkọ Jésù. Ṣé bí Bíbélì sọ wípé nítorí Ábúráhámù Ọlọ́run ò jẹ́ kí Lọ́ọ̀tì parun. Tó bá ti rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí yìí, níbi tẹ́ ẹ pé wédé tẹ́ ẹ pé gbòdé, lórúkọ Jésù ẹ ò ní gbòòrò ìbànújẹ́. Àmín Jésù. Mo gbàdúrà fún yín léyìí tó kù kí ọdún yìí fi parí. Ohun tó ń pè ní ogun oró, ogun àfẹsẹ̀jọlẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàmì ẹ ní sunkún kíkorò. Àmín Jésù. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín. Àmín. Ọfà ikú òjijì kò ní bá yín. Lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àmín. Torí àkókò wa ìjọba. Àmín. Ẹ bá mi sọ fún àwọn ènìyàn. On the 29th Saturday. Ẹ pàdé mi ní Ọbádá ní ìlú Abẹ́òkúta. Kìlómítà 9 to 11 Lambo ní Ọbádá. Ẹ pàdé mi ń bẹ̀ the Evangel Faith International Mission. Ìpàdé kan máa ṣẹlẹ̀ ń bẹ̀ o 6 hours ni o. Wákàtí mẹ́fà Ọlọ́run tó fi iná dáhùn Ọlọ́run Èlíjà. Onínú àrà. Ìṣẹ̀lẹ̀ eré fẹ́ ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn tí ayé ti fi sínú ìdè lọ́jọ́ tó ti pẹ́. Agbára Ọlọ́run fẹ́ tú wọn sílẹ̀. Àmín Jésù. Àǹtí Yétúndé. Sá. Àdúrà ló ń gbà. Agbára kọ́. Agbára kọ́. Ẹ̀yin èèyàn wa, mo lérò wípé ìmísí àdúrà àti ọwọ́ agbára pẹ̀lú iṣẹ́ ìyanu ó dé bá yín nínú ilé níbi tẹ́ wà ní gbogbo ibi tẹ́ ti ń wò wá, nítorí pé kí ni ìtúsílẹ̀ náà ń ṣẹlẹ̀ àti iṣẹ́ ìyanu ó ń ṣẹlẹ̀ nílé agodo pẹ̀lú wa. Ibi tẹ́ ti máa pàdé bàbá wa kí oṣù yìí tó parí nìyẹn 29th of October, oṣù tá a wà yìí, oṣù òmìnira sì ni. Ẹ̀yin náà ẹ lọ pàdé wọn níbẹ̀ ní Ọbádá the Evangel Faith gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ yẹn. Ẹ pàdé wọn bẹ̀ kẹ́yìn náà máa gba òmìnira yín, kẹ́ máa gba ìtúsílẹ̀ yín láṣẹ Ìdùmarè. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá wa níbi tẹ́ ti lè bá wọn sọ̀rọ̀ òun náà ló ń lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yẹn. Ẹ nílò wòlíì, ìwọ náà nílò wòlíì. Àwọn wòlíì ìgbàanì sì wà síbẹ̀ títí di òní yìí. Tẹ́ bá bá wọn pàdé ẹ máa mọ̀. Ẹ bá bàbá sọ̀rọ̀, ìṣòro ayé yín àgbà pé Ọlọ́run yóò gbọ́ àdúrà yín látọ̀dọ̀ wọn. Ẹ má wàá gbàgbé láti mú ìgbàgbọ́ yín dání tẹ́ bá ń bọ̀ ní Ọbádá ní on the 29th of October. Bó ṣe máa jẹ́ nìyẹn. Yétúndé Adéyẹmọ ni orúkọ tèmi. Káfírí àtayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò náà Ọ̀rọ̀ Àṣẹ pẹ̀lú bàbá Ọ̀rọ̀ Àṣẹ. Ó dìgbà. Ọ̀rẹ́ wa gbà tú sílẹ̀ lọ́wọ́ ogun ayé. Wákàtí ọ̀rọ̀ àṣẹ. A bá ogun ayé ẹ̀ wíjọ. Evangelist Isreal Oluwaseun Akinwande lọ́lọ́run ń lò lórí wákàtí ọ̀rọ̀ àṣẹ ní Kaftan Television Yorùbá Channel 132 gbogbo ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ látagogo 4:00 ọ̀rọ̀ ajá